Ọlọ́run kẹ́sẹ̀ ń kó àdàmọ́ bàbá lágége bàbá rẹ̀. Ọlọ́run kẹ́sẹ̀ ń kó àdàmọ́ bàbá lágége bàbá rẹ̀. Àmín Ọlọ́run kẹ́sẹ̀ ń kó àdàmọ́ bàbá lágége bàbá rẹ̀. Ọlọ́run kẹ́sẹ̀ ń kó àdàmọ́ bàbá lágége bàbá rẹ̀. Sọ́yìn Ọlọ́run bá wa kẹ́ àlórí bàbá tó sọ wá dẹni ńlá. Ọlọ́run bá wa ṣọ́ọ̀mù dírò àbí bọ́ńlá bá wa. Ọlọ́run bá wa kẹ́ àlórí bàbá tó sọ wá dẹni ńlá. Ọlọ́run bá wa ṣọ́ọ̀mù dírò àbí bọ́ńlá bá wa. Wọ́n ṣe wá lórí má lè gbàgbé gan. Wẹ́rẹ́wẹ́rẹ́ ní díẹ̀díẹ̀. Bàbá àgbà àrírí. Adamallahu hayata Mo kí Sheikh Ádámù lọ́wọ́ lẹ́wọ́lé. Ó ní tí mo kọ́ fi Sheikh Ádámù ní náà ní tún kọ́wájú yìí o. Bàbá àgbà àrírí. Bàbá àgbà Léla. Mo ní Ọlọ́run bá wa kẹ́ àlórí. Bàbá tó sọ wá dẹni ńlá. Ọlọ́run bá wa ṣọ́ọ̀mù dírò àbí bọ́ńlá bá wa. Àmín Ọlọ́run bá wa kẹ́ àlórí bàbá tó sọ wá dẹni ńlá. Bámi àgbàdé wọ̀lú. Ọlọ́run bá wa ṣọ́ọ̀mù dírò Bàbá àgbàdé wọ̀lú lóde òun. àbí bọ́ńlá bá wa. Alimuhandisu bàbá mi lóde òun. Sọ wípé Adéwọlú kò ní tẹ́, Adéwọlú kò ní tí, Adéwọlú kò ní ṣòfò, Adéwọlú kò ní. Àmín Adéwọlú kò ní tẹ́, Adéwọlú kò ní tí, Adéwọlú kò ní ṣòfò, Adéwọlú kò ní kú. Sọ wípé Adéwọlú kò ní tẹ́, Adéwọlú kò ní tí, Adéwọlú kò ní ṣòfò, Adéwọlú kò ní kú. Adéwọlú kò ní tẹ́, Adéwọlú kò ní tí, Adéwọlú kò ní ṣòfò, Adéwọlú kò ní kú. Sọ pé Adéwọlú kò ní tẹ́, Adéwọlú kò ní tí, Adéwọlú kò ní ṣòfò, Adéwọlú kò ní kú. Adéwọlú kò ní tẹ́, Adéwọlú kò ní tí, Adéwọlú kò ní ṣòfò, Adéwọlú kò ní kú. Ó yá láwa náà mọ́ kàtà lélẹ̀ bá dájú kí wọ́n látàn. Akọ́nfà iná kàkí wọ́n látàn èrè bá ní. Akọ́nfà iná kàkí wọ́n látàn lè. Sọ wípé Adéwọlú kò ní tẹ́, Adéwọlú kò ní tí, Adéwọlú kò ní ṣòfò, Adéwọlú kò ní kú. Adéwọlú kò ní. Bàbá Léla Adéwọlú kò ní tí, Adéwọlú kò ní ṣòfò, Adéwọlú kò ní kú. Ó yá ya Àdámọ́lì lórí. Ya Àdámọ́lì lórí. Ya Àdámọ́lì lórí. Ya Àdámọ́lì lórí. Ẹ wálé ẹ wálé ẹ wálé. Tó bá ń bẹ lójú agbo yìí yòǹbó ànẹ́bì kó dé sẹ́mà. Sallallahu alayhi wa sallam. Wọ́n á máa fi máa kiri yòǹbó ànẹ́bì dáadáa. Adéwòmí Sùlẹ́yìká mo tún mọ́ ti tó 14 years yòǹbó ànẹ́bì kó dé bí. Mo kí wọlé bàbá wa gba àrírí mo kí. Adamallahu hayata sheikh. Ẹ̀bùn olúwa. Adamallahu hayatakum. Ẹ̀bùn náà pọ̀ púpọ̀. Alhamdulillah. Bàbá gba àrírí. Ẹ̀ ní mọ̀nẹ́ra. Àmín. Ẹ̀ ní wà lójú kan. Àmín. Youth ambassador. Allah. Bàbá àgbà Adéwọlú bámi àgbà olórí wa níjókòó bàbá àgbà Mudirul Markaz. Bàbá àgbà Léla ọdún yìí tún yàtọ̀. Alhamdulillah. Bàbá alágége ni wọ́n wọlé yìí. Alhamdulillah. Bámi àgbà Adéwọlú Ọlọ́run dákun jọ̀ọ́ má jẹ́ wa lójú kan o. Àmín. Ọlọ́run má jẹ́ sunkún lórí wa. Àmín. Ọlọ́run má jẹ́ sunkún lórí ara yín. Àmín. Ìdùn báyìí Ọlọ́run má jẹ́ okoro. Àmín. Bàbá àgbà Adéwọlú lọ́tún lọ́sì bámi àgbà alibarika Sheikh Ádámù níbẹ̀ náà ti máa ń sọ fún wa Ọlọ́run má kújọ kúrò lára yín nígbà kankan. Àmín. La hawla wala quwwata Illa billah. lọ́la wàlá sọ́ọ̀fà yu'tika rabbuka fatadọ́. anakumula mo kí bàbá àgbà Siro of Lagos State Ọlọ́run jẹ́ àrígbẹ́. Àmín. àbá àti máa ń ṣe bẹ́ẹ̀ ni tí ò lówó ó sì ń bẹ́ẹ̀lẹ̀ tó yá àgbà gbogbo gbogbo tó silent ti kò ń pariwo Siro bàbá Siro ẹ̀ ní tọrọ jẹ. Àmín.
ẹ níwà lójú kan Àmín. lọ́la àwọn ẹni ọlọ́run Àmín. ẹjọ́ ibo lẹ́ ń bọ̀ sẹ́yìn pé ń kọjá lọ akí bàbá ni ọ̀ya Alikarim kílẹ̀ pé Alikarim Allahu akbar. ọ̀ya ẹ̀yẹ ẹ̀súnmọ́ bí ẹ̀súnmọ́ bí angola àwọn alásàlátù wa nù greet baba àgbà lóòlù baba àgbà ali greet them very well greet very well stand up it's okay don't take snap. Sijabu. alẹ́ jogo lẹ̀. Ẹnì kọ̀ọ̀kan àga kọ̀ọ̀kan. sọ pé kò kọ̀rẹ́tì ń bọ̀ sọ pé kò kọ̀rẹ́tì. Ó tiẹ̀ kọ̀rẹ́tì. alájà wọ́n sàrám jáde ẹkújọ́ mẹ́ta ẹ jókòó sí tòsí bí baṣẹ́ mọ́sẹ́ lọ́dọọdún. Sájé ń wá. kí ni wọ́n ń tà. Òun tàn rà. ìwọ ló mọ tí wọ́n ń tà. Pop-off. bàbá àgbà dùwọ̀lù mo kí bàmí ọlọ́njà rí ń pẹ́. Àmín. mo kí bàbá àgbà Siru of Lagos State one ẹ̀ ní mọ̀nẹ́ra. Àmín. bàbá àgbà dùwọ̀lù bàbá àgbà àrírí wọ́n sìn kankan fún mi. akọ̀lá ẹ̀jẹ̀ òròjọ́ wọn wájú yín o. bá àfa mi bá pàdé yẹn níbi tí yóò ti àkàlà dáadáa yóò gàbà wa ni. akọ̀lá wa pa níbi bẹ́ẹ̀ de kan bàbá àgbà àrírí ọwọ́ náà bá àgẹ jòkó tì mí ẹ kéré ẹ jòkó tì mí akọ̀lá wa pọ̀ ó tó nítumọ̀ bàbá àgbà àrírí wa ní ẹ̀bùn àlùbárà kìlọ̀ 100,000 ló wà dúà ẹni parọ́ wàláhì lázìm pípì ní gbé yìí. àgbà ẹ̀sọ́ di ọlọ́mọdé ó kú. Àmín. bàbá àgbà àrírí wa ní ẹ jòkó àlùbáàgì ẹ jòkó ẹ kéré ìjókòó mọ́ríkà lè jòkó ń bí. bàbá àgbà àrírí ẹ gábà wa o làánà ṣe nífẹ̀ẹ́ yẹnyẹn. Wàláhì. bẹ́ẹ̀ni kaba gábà wa á tẹ̀sí lára tí o sì kankan tí o àdásà tó dé àárí àwọn bàbá tí bàbá àgbà àrírí ẹ ní ṣòfò. Àmín. ẹ bá ń kí bàbá rẹ adọ́dọ̀ yín kó aláwọ̀ lẹ̀ lómi fẹ́ fún wa iná àtẹnu àbá adọ́dọ̀ yẹn sí dára gbogbo. bàbá rẹ ẹ ń bọ̀ láìpẹ́ ẹ ní tọrọ jẹ. Àmín. bàbá rẹ ẹ bá ń kí bàbá àgbà àrírí ẹ bá ń dúpẹ́ ẹ̀yin lẹ pé oúnjẹ náà ẹ gábà 100 bẹ́ẹ̀ ló wà dúrà mi bẹ́ẹ̀ bá gábà ń sọ wájú bàbá àgbà dúró lórí. bàbá àgbà àrírí ẹ ní kú. Àmín. mọ́sálásí ilé ọlọ́run wàláhì lázìm ẹ̀yin náà lẹ bẹ̀rẹ̀ rẹ̀ wàláhì ẹ̀yin náà lẹ sì parí rẹ̀. Àmín. lọ́lá ìyá Àmín. lọ́lá bàbá Àmín. lọ́lá bàbá lágége Àmín. lọ́lá bàbá àgbà ọláwùmí Àmín. lọ́lá nàbọ̀ Muhammad Sallallahu alayhi wa sallam. bàbá àgbàlá àrírí bẹ́ẹ̀ ni ká máa ń sọ̀tàn yẹn jó ọmọ sí lọ kò ní kú olójú kan ní Insha Allah. ìdógún ọmọ gbọ̀n la hawla wala quwwata. Illa billah. báyìí nísìnyí